Hello, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, mo kí yín níbikíbi tí ẹ wà, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa báyé ṣe ń lọ. Báyé ṣe ń lọ kò yé wa mọ́, báyé ṣe ń lọ kò yé wa tó, ẹ̀yin tèmi, báyé ṣe ń lọ kò yé wa mọ́ lórí ètò báyé ṣe ń lọ náà láwa kò yí padà. Eléyìí tá tún mú wá fún yín lówùúrọ̀ yìí, àrà ọ̀tọ̀ ni o. Ṣe rí wọ́n ní téèyàn ò bá tí ì kú oríṣiríṣi òun ló máa ń ṣẹlẹ̀. Mo tún lè gbé pa orin Òṣùpá, ó ní tá ò bá tí ì kú o, tẹ́dá ò bá tí ì kú pé nǹkan oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ sẹ́dá. Orin Òṣùpá náà mo tún máa mú wá fún yín o, because ìgbà tí mo fi kọ́kọ́ gbọ́ inú orin Òṣùpá kan ni, orin yẹn ó ti pẹ́ gan, ó ti pẹ́ tí bá ní kí n wò ó, orin yẹn á ti máa lọ sí bóyá bíi over 12 years, ẹ jẹ́ kí n kàn tẹ̀ ṣọ́ọ̀tẹ̀ bẹ́ẹ̀ tó ní àbí 15 years ṣá, orin yẹn ti pẹ́ gan. Ó ní èèyàn tó ti kú fógún ọdún tó tún wá wù tí kò jẹrà, táráyé dẹ̀ wá ń sọ wípé èèyàn rí ni, ẹ̀yin ẹgbọ́n náà ṣó ní tọ̀hún ṣẹ́ni rè ní abẹ níbí. Ẹ rí orin yẹn, ó ní òkú tó ti kú fógún ọdún, òkú tó ti sin fógún ọdún tó tún wá wù tí ó jẹrà. Ẹ jọ̀wọ́ tọ́ máa ráyé wọ́n sọ wípé èèyàn rí ni, ẹ̀yin ẹgbọ́n náà ṣó ní tọ̀hún ṣẹ́ni rè ní abẹ níbí. Ẹ rí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ nílùú Ìwó, ìlú Ìwó ló ti ṣẹlẹ̀. Ṣé rí mi ò kàn ní orí ọ̀fẹ́ láti fi fídíò náà fi hàn wá ni, ó ti ń trend, a ti rí àwọn bíi channel bíi mélòó kan tó ti gbé. Ẹni tí ò bá ti wo fídíò yẹn lọ wò ó, wọ́n máa ń pe bàbá náà nickname ẹ̀ ní ìlú Ìwó ní bàbá Onagbalasa. Wọ́n ní bàbá náà Onagbalasa náà ń pè wọ́n lójú ayé wọn kí wọ́n tó kú. Bàbá yẹn ti kú nísìn, ó ti lé ní 25 years or ẹ jẹ́ ká ṣọ̀tẹ̀ 25 years tí bàbá yìí ti kú. Wọ́n ní ṣẹ́mọ̀ ẹni tó bá ń follow news nílùú Ìwó lọ́wọ́ yìí, ó dàbọ̀ wọ́n ń wó ilé gan l'Ọ̀ṣun state, wọ́n ń wó ilé especially nílùú Ìwó, wọ́n ń wó àwọn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ títì. Àwọn ọmọ bàbá yìí, bàbá tó ń pè ní Onagbalasa yìí, níbi tí wọ́n sin bàbá wọn sí ní bíi 25 years ago, títì ó fẹ́ jẹ́. Àwọn ò dẹ̀ fẹ́ kí wọ́n kàn gbé títì gba orí burial ground bàbá wọn, ẹ̀mọ̀ ó ń ṣẹlẹ̀. Àwọn lérò wípé kán lọ kó àwọn egungun, pé ẹ̀mọ̀ bàbá yẹn á ti di egungun. Meanwhile kì í ṣe bàbá yẹn nìkan náà sí síbẹ̀ o, ìyá tó bí bàbá yẹn náà, ẹ̀gbẹ́ ibẹ̀ náà sin ìyá yẹn náà sí. Ṣẹ̀mọ̀ àwọn Yorùbá máa ń ṣe gan pé ibi tí ẹgbẹ́ ìyá mi ní kẹ́ sin mí sí tí n bá kú. Ṣẹ̀mọ̀ wọ́n ṣàsìn wọ́n sí ibi tó ń jìnnà síra wọn. Bàbá Onagbalasa àti ìyá wọn, ìgbà táwọn ọmọ ló kú, tí wọ́n mú aṣọ funfun láti lọ fi kó, wọ́n prepare láti lọ kó egungun over 30 years àti egungun bíi 25 years ago. Now wọ́n débẹ̀, wọ́n kọ́kọ́ wú ìyá, egungun ẹ̀ náà wú, wọ́n ti mú aṣọ funfun tó máa ti kó egungun yẹn. Ìgbà tó ń wú bẹ̀, wọ́n kó egungun ìyá, wọ́n kó sínú aṣọ funfun. Nísìnyí kán wá lọ wú ti bàbá wọn. Now ìgbà táwọn tó ń wú òkú tó máa bẹ̀rẹ̀ sí ní wú òkú, àwọn gan nǹkan tó ń rí àyà wọn kọ́kọ́ já. Wọ́n ṣe pariwo, àwọn tó wà lẹ́gbẹ̀gbẹ́ wọ́n wá súnmọ́ bẹ̀, kí ló ṣẹlẹ̀? Wọ́n rí bàbá yìí bí wọ́n ṣe sin láti 25 years ago. Aṣọ funfun tó fi sin gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló wà. Nǹkan kan ò yín jẹ́ lára bàbá yìí, kò sí anything, orí wà ń bẹ̀, ẹsẹ̀ wà ń bẹ̀, ọwọ́ wà ń bẹ̀, gbogbo ara ẹ̀ wà ń bẹ̀. Bí wọ́n ṣe sin bàbá yẹn ní 25 years ago bẹ́ẹ̀ ni bàbá yìí wà.
wọ́n wá gbé bàbá yìí jáde, inú wọn wá ń dùn, wọ́n wá ń sọ wípé èèyàn rẹ̀ ni bàbá yìí. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wo ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ kó lọ far, ẹ bá mi fi èsì sí comment section. Ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ̀, ṣé bàbá yìí ṣé èèyàn rẹ̀ ni àbí èèyàn bí? So nísìnyí ẹ̀ ń yọ̀ wípé èèyàn rẹ̀ ni bàbá yẹn. Okay, ìyá ẹ̀ tí ẹ wá rí egungun tí ẹ kó yẹn, ṣé èèyàn bí nìyá ẹ̀ ni? Òun ló jẹ́ kí òun kó jẹrà. Ẹ̀yin tó ń gbọ́ ètò yìí, ẹ bá mi fi èsì sí comment section. Ìyá yẹn tégungun tí ẹ tó jẹrà yẹn, tó jẹ́ ìyá bàbá yìí, òun ò kì í ṣe èèyàn rẹ̀ o, àbí bẹ́ẹ̀ ṣe rò kọ́ nìyẹn? Èèyàn bí ni, òun ló jẹ́ kí egungun ẹ̀ kó jẹrà. Bàbá yẹn tí ò jẹrà, tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sí ní 25 years ago, bẹ́ẹ̀ náà ló tún ṣe wà. Ẹ dẹ̀ wú bẹ́ẹ̀. Ṣé bàbá yẹn, ṣé èèyàn òun lè yan re lọ́dọ̀ tí yín ní gbogbo ojú tẹ́yìn fi wò, èèyàn re ni àbí? Ẹ jọ̀ọ́ ìyá yẹn náà èèyàn bí ni wọ́n àbí? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kò yé wa, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó yé wa. Ẹ̀yin tó ń gbọ́, tó ń bá wa gbọ́ ètò yìí, etí tó ń gbọ́ àti ojú tó ń wò, ẹ jọ̀ọ́ a fẹ́ mọ̀, ṣé lóòótọ́ ni bàbá yẹn ó jẹ́ èèyàn re, ìyá yẹn èèyàn bí ni? Ẹ jọ̀ọ́ èsì ẹ fún wa ní comment section. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ kó lọ far. Òkú tó ti sin fógún ọdún, tó tún wá hù tí kò jẹrà. Ẹ jọ̀wọ́ tọ́mọ aráyé dẹ̀ wá ń sọ wípé èèyàn re ni. Ẹ̀yin ẹ gbọ́ ná, ṣó ní tọ̀hún ṣẹ́ni re ni àbẹ́ni bí? Ẹ ṣé, ó dìgbà.